Sọ́jà wèrè ni. Kọ́ ṣe bá síta. Ọjà àbọ̀lá ìbúrúkú lẹ́lẹ́yìí ni. Jọ kí ló lu ẹ̀ tó lè ṣe mọ́tò ọkọ mi láti gọ́ yìí. Màmá ẹ má bínú mo fi tóbi Ọlọ́run bàbá yìí. Mo ní kí n parí ilé báyìí kí n wá sáré ṣe ni. Ó gbowó àbọ̀ gbowó. Mo gbowó. Jọ ó ti di ọ̀sẹ̀ mẹ́lẹ̀ tí mọ́tò yẹn ti débi. Bí n bá ti ń parí eléyìí máa lọ ṣe wò. Wàá lọ ṣe ókè wàá ṣe bó wọ́n ṣe. Bẹ́ẹ̀ni ma. Ṣé bó wọ́n ṣe ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni. Ayé ẹ̀fẹ́ bàjẹ́. Ayé ẹ̀fẹ́ bàjẹ́. Tó gbowó láì ṣe kó yóò gbowó. Tó gbowó láì ṣe kó yóò gbowó. Tó gbowó láì ṣe kó yóò gbowó. Ayé. Ẹjọ́ ẹ̀yin fẹ́ dá sí ni. Ẹ wọ̀ wọ́n láì máa pẹ́ wọ́n ní ọ̀nà gbọ́. Hello? Yes? What? Kí ló ṣẹlẹ̀? Oh God, my Lord, oh Lord, my God. Kí ni túmọ̀ eléyìí? Anyway, I'll be there right now. Mama Bombensin. Ẹgbọ́n náà kí ni ká pè tọmọbìnrin? Ṣé bí wọ́n ní kéèyàn bá dàgbà, ó máa ń yógun jà ni. Ìgbà tó ń dàgbà tán, legungun ẹ̀ wá ń le sódì tó ń le sódì. Àbí kí ni túmọ̀ eléyìí báyìí? So cute. My daughter ni mo fi save. My daughter ni. Báwo lẹ ṣe rí Adérónkẹ́ sí? She's so pretty. Aww. So beautiful. And bó ṣe rọra sọ̀rọ̀ mo ṣe tó rọra smile. Ó sọ fún mi kò ní wàhálà. That's so sweet. Ìwọ ọmọ yìí. Bàbá ẹ lójó. Ó mójú lọ sọ́jà. Mo mójú lọ. I'm so happy for you. Mo ní taste fún nǹkan tó fine. Mo mọ̀ pé mi ò lè mọ̀ sí mi ẹ̀ ó bẹ́ẹ̀ náà ṣe rí náà. Jọ bó ṣe sí yẹn, did you remind her about date tí mo ní kó gbà lọ́wọ́ àwọn parents ẹ̀?
Yeah, mo discuss ẹ pẹ̀lẹ́ ṣe bẹ́yìn náà nǹkan tá a ṣe sàn bí kò torí pé ó. Èmi tí ẹ máa text ẹ bá ti dàárọ̀ la. Mọ́mí ẹ dúró ṣé reason tẹ ṣe gba nọ́mbà ẹ nìyẹn. Kò ṣe yẹn nìkan o. Kẹ́ bá lè máa send the morning prayers lójoojúmọ́ bẹ́ẹ̀ ṣe máa ń send ẹ̀ sí mi àbí. Is it not good? Mọ́mí, I'm not saying it's not good but ẹ máa fún Adérónkẹ́ wàhálà. Àdúrà ló lè ṣe ohun gbogbo bó ṣe wà yẹn ó máa bọ́kùnrin fún mi. Àmín. Ó máa bóbìnrin fún mi. Àmín. Ó máa bí ìbejì. Kódà ó máa bí ìbẹ́ta pàápàá. Àdúrà dẹ̀ ni mo máa fi mú gbogbo ẹ̀ wá sáyé. Bẹ́ẹ̀ ni. Bọ̀ mọ́mí, àdúrà yẹn náà díẹ̀díẹ̀ kẹ́ má máa pe Adérónkẹ́ máa pe hello ó yá díjú ẹ̀mí tó wà mo kàn ní kí n gbàdúrà fún ní orúkọ Jésù ẹ kó bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn. Bó ṣe wà yẹn ó ti wọnú ilé mi kò ní jáde mọ́ kódà má bẹ̀rẹ̀ ṣòro lálẹ́. Mọ́mí. Àwùtọ́ ni nǹkan tó dáa gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́. Biribiri oṣù biribiri bí òkùnkùn mo lọ oṣù biribiri bí òkùnkùn ojo gàtẹ kùjọ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì kọ́ra. Mo rò bọ́ ní ìyàwó mi wà níbí. Ìyàwó yín ṣe bẹ̀bẹ̀ lẹ́yìn. Ìyàwó yín ó ti fọ́ mẹkáníìkì lórí tó ń fi gò lé gbogbo èèyàn kiri ní wọ́ọ̀ṣọ́ọ̀bù ń bíbá ìlẹ́nu. Òun wá dà ẹ̀ tó fọ́ lórí gan-an dà báyìí. Wọ́n ṣáà ti kó lọ sí police station abẹ́lé police station ṣáà ni wọ́n ti lọ yanjú ẹ̀ wọ́n ti kó gbogbo wọn lọ abẹ́lé police station. Ó ti dọ̀rọ̀ ọlọ́pàá. Bẹ́ẹ̀ni ó ti dọ̀rọ̀ ọlọ́pàá. Wọ́n gbé ìyàwó mi náà lọ. Bẹ́ẹ̀ni wọ́n fọ́ mẹkáníìkì lọ. Ẹni tó fọ́ lórí náà nǹkan. Wọ́n ti lọ wọ́n ṣáà ti gbé ogun lọ bóyá police station bóyá hospital. Bọ̀ abẹ́lé police station lọ́lọ́ sà. Abẹ́lé ṣé bẹ́ẹ̀ náà lọ báyìí. Kò burú ẹ ṣe. Bátẹ́lẹ̀ ti pè wọ́n tán láwọn tí ń bọ̀ ní pẹ́ rí wọn. Irú ọ̀rọ̀ wo ló ń sọ fún mi? Mo ti ń pè wọ́n látàárọ̀ wọn ògbé kọ́ mo dẹ̀ sọ pé kí ní sùúrù fún kíni. Wo fi mí lẹ̀ jàre. Àdàlà tí mo lá mo ti mọ̀ pé wàhálà máa ṣẹlẹ̀ lẹ́nu mo ti mọ̀ fúnra mi. Mo parí pé stop it wọn ò try láti understand mi alámìdí ẹ̀ máa ń ṣe é mà. Mo fẹ́ pé yìí pé kí n sọ fún mi pé gbogbo àwọn àlá tí. Mo máa fẹjọ́ parí iṣẹ́ ògbọ́kọ̀ tí mò ń sọ ni. Mo ní mò ń try àti get wọn ò dẹ̀ máa mi sọ nonsense. Yes. Congratulations. Ṣé mo ń ṣe birthday ni? Àbí what kind of person is this? Àbọ̀lọ́ burúkú ni àwọn ló máa sọ tí bá máa lọ tírẹ̀tì. Wọ́n ló máa sọ fún mi tí bá máa lọ tírẹ̀tì. Ẹ káàbọ̀ mà. Sọ́ọ̀nì tí kẹ́lẹ́ àbọ̀lọ́ burúkú lélẹ́yìí. Rádaràda. Mọ́mí wá ìtẹ̀ ìṣe báyìí. Ẹ ṣe báwo? Mọ́mí ṣe kò kí n sun yín ní nǹkan tó ń ṣe yóò dáa. Kí ló ń sún mi ṣé pé mo lọ pààyàn àbí? Mọ́mí mi ní ẹ lọ pààyàn but every time wàhálà yìí ní police station ọ̀la kìíní kan. Rọ́ńkẹ́, tí ò bá wọ̀ kọ̀ mí níyà. Wọ́n ẹ má fi òṣìlọ mi o, ṣọ́ tí wọ́n kọ́ tí mo sọ fún ẹ. Bàbá ẹ ló ń gbọ́ èmi ò gàn. Èyí ò lè ráìdì mi lórí ọmọ. Mọ́mí ẹni sùúrù. Bàbá rẹ̀ ṣe máa ń ṣe báyìí náà. Jọba pọ̀ púṣì mi sí. Mọ́mí mi ò púṣì yín. Jọba pọ̀ tárí mi sí. Mọ́mí mi ò púṣì yín bọ́ kó dáná. Gbogbo kọ́tà ìṣe yóò dáná. Kí ló dá yẹ kó rí ẹ pé o? Kí ló ẹ jẹ́ o fẹ́ máa pàṣẹ fún mi ni? Mọ́mí mi ò pàṣẹ fún yín bọ̀dá ilé ẹ̀ wò náà. Wáyé tẹ̀ ń ṣe báyìí náà. Kí ni mo ṣe mo pààyàn ni? Mọ́mí ẹ̀ pààyàn. Tọ́mọ náà kọ wọ̀ sí àbí? Nǹkan tẹ̀ ń ṣe ò dá ni mò ń sọ. Gbogbo gbà wàhálà. Láyé mi sọ rú ẹ̀ mọ́. Wọ́n kọ́ ló máa sọ nǹkan tí mo ṣe pé kò dáa. Nígbà tó bá tún búlọ̀kì mi, máa tẹ̀ ń gbórí àfọ́dànù ni. O fẹ́ sọ̀rọ̀. Má tọ́lú pọ̀ ní bàbá ẹ o. Má dẹ́ gbàjú. Ẹ wọ́n lọ sí gan dáradára. Wẹ̀rẹ̀ wọn lọ́dún tilẹ̀kùn náà ẹ sílẹ̀kùn. Ẹ jọ kí ni gbogbo eléyìí náà? Màdé orí pọ̀ sí pọ̀ gan ṣá. Ìwà tó ní ewu ni ó kù díẹ̀ ká tó mọ́. Because ẹni tẹ mú gò tẹ pàgọ́ mọ́ ní orí. Ó rùn náà. Ìgò, mo ṣe mọ́ pamọ́ lórí mi. Mo fẹ́ bu tẹ́lẹ̀, mo fẹ́ dẹ́ ẹmu lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ni Ọlọ́run bá yọ. Ẹ̀yin ni máa kí pé ẹ kú sùúrù, ẹ kú rọ̀jú. Bọ́lọ́mọ mi ti pọ̀ jù. Dádì kí wọ́n má lè rìn títì kí gbogbo ẹ̀ máa náwó sí ọ̀pẹ́ wọn tí yẹ máa ń jà gbogbo ìgbà yẹn. This is too much for me.
àgbàdo tí Ọlọ́run tó dà sí mi ní àgbàdo nìyẹn. Kí ni mo fẹ́ bá Elédùmarè fà? Ó jẹ́ ń ra máa yan. Mo fẹ́ gun pani. Tí bá gun tó bá gun kọ́. Ọrùn rẹ̀, yes. Ṣé court case kọ́ nìyẹn? Court case ibo? Ṣé ejò ń ṣẹ̀wọ̀n ní? Ejò ń ṣẹ̀wọ̀n. Bọ̀jú kí la lè ṣe sọ̀rọ̀ mọ́ mi báyìí náà? Ṣé bóbìnrin lèmi náà? Ṣé bébí náà máa lọ ilé ọkọ lọ́jọ́ kan? Ṣé ìrùwálá yìí ni wọ́n máa ti ní? Láago mélòó? Òfurufú pó ti late. Ó ti late. Ṣé kọ́tà yìí náà máa sọ nìyẹn? Ẹ kú àmójúbà mà, ẹ kú àmójúbà mọ́ mi. Will you shut up your mouth, idiot? Wo? Ẹ wo dádì ẹ wẹ́. Ẹlẹ́lẹ́yà táwọn ọlọ́pàá ọmọ kéékèèké tó ń fi ya ẹ̀ṣẹ̀. 10,000 a máa ní 50 a máa ní 100 owó ń gbowó kékeré rárá. Á dẹ̀ ṣe kan náà kò tún ní balance. Mo wá sọ wípé jọ́ tí ẹdìẹ mi bá dá sí gbogbo ẹ̀ máa bàjẹ́ ni. Bẹ́ẹ̀ni, ṣebí ẹdìẹ tí ẹlẹ̀ ti dá sí báyìí, ó ti dojú gbogbo ọ̀rọ̀ rú, àbí? Ìjọ mọye tí mo ti ná lórí ọ̀rọ̀ yìí báyìí. Ó tẹ́ lọ́rùn kò nà ni. Yes, ó wù ẹ̀ kò nà ni. Wọ́n mọ lọ́ọ̀nà wọ́n mọ fíìn. Bí mo ṣe wà yẹn, mi gbọ́dọ̀ lo 24 hours síbẹ̀. Tí bá lo 24 hours kan máa bàjẹ́ ni. So mọ́mí nǹkan tẹ́ ń try àti sọ ni pé mind kẹ́dé court pẹ̀lú gbogbo nǹkan tó sáré ṣẹlẹ̀ yìí. Yes, ká lọ sí court. Wo àṣàkíyèsí ni o. Irọ́ o, mo defend ara mi ni. Oh, self defense. Yes. But mom, ìyẹn ṣòro prove. Ṣòro prove kan. Mọ́mí, ó ti padà yé mi nsìn. Ẹ pẹ̀lẹ́. Ó yé àwọn family bàbá ẹ̀, àwọn ọ̀nà bàbá ẹ̀ náà wọ́n yé wọn. Idiot tí òkun náà tó da lẹ́nu tiẹ̀. Gba síbẹ̀, ọmọ aládùbáríkà wọ́n ló dá ìdùnnú wọn. Máa kóra dáradára wọn. Sórí ìwọ̀n tí ó ń bá wọn sọ òótọ́rọ̀. Òótọ́rọ̀ ń jáde lẹ́nu ẹ̀. Will you just shut up? Will you allow me to jókòó tiẹ̀? Àbọ̀ ibi tó lọ ní kò fẹ́ mi. How was it? Were you well accepted? Daddy, that place. Sherry woman yẹn, one nice. In fact, mo tẹ̀ wish pé mother-in-law mi yìí. Mommy mi gan ní irúwà tó ní. She's a very nice woman. And I wish I can live there already because she has everything you wish to see in a mother-in-law. That woman is so welcoming. She's so nice. She's sweet. But Sherry, mommy tàwa ní bíbáyìí àti àwọn what an opposite ni wọ́n. Wọ́n align. Wọ́n align rárá. It's all right. Kí wá ní sọ eventually? Wọ́n ní ká lọ mú date pé àsìkò tí tó fún wa láti mú date. That's a good news. Ṣé wàá bá yẹ ẹ sọ? Sá? Ẹni pé? Ó gbọ́ mi. No, daddy mi ní lè sọ, ó dà pé yín lè máa wà in the right position láti sọ. Kí lẹ rí? I will talk to her. I'm not just Ẹni tó gbá bùkẹ́ wa ló máa gbá bùkẹ́ lọ. Ó dà pé yẹn máa dá. Sorry sir, ó dà pé yẹn máa dá. Ẹ̀rọ amágbẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ náà. Ọmọ yóò ní fẹ́ ṣe yọ ló bá yà. Wọ́n ti bẹ́ẹ̀ wípé ó bá ìyá ẹ̀ ló ń bá wí yẹn. Kí ló máa ṣe ìwọ máa ṣe bẹ́ẹ̀ tó lọ́pọlọ? Ṣé bí wà tí yẹ́ ẹ̀ ṣe máa ṣe kiri lélẹ̀? O ò lè bá wọn sòótọ́ ọ̀rọ̀ àbí? Will you shut up your mouth? O ò lè bá yẹ́ ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. Kí ló dé sí o lè bá yẹ́ ẹ̀ sòótọ́ ọ̀rọ̀? Like mother like son. Ẹnu ẹ lọ. Máa fọ orí ẹ̀. Ìyẹn la bẹ́ẹ̀ sọ lọ bá yẹ́ ẹ̀ sọ̀rọ̀. Lọ bá bẹ́ẹ̀ yẹ́ ẹ̀ sọ̀rọ̀. Jẹ́ sòótọ́ ọ̀rọ̀ tó yẹ fún ẹ. Orí ẹ̀ ló máa padà fọ́ ń bọ́ stop next. Ìyá tiẹ̀ ń bógò lórí èèyàn. Ó máa padà fọ́ ń bò lórí ẹ̀ náà. Wàá kó wa sí nílẹ̀ tèmi. Mommy. Ọkọ mi. Kí lélẹ̀? Is it this nice? Ṣé kò fáyín ni? Ṣé gbogbo ara tẹ́ mu látàárọ̀ náà lè? Ṣebí torí mi fẹ́ kó bú mi ni pé mo tún ti lọ wọ gáùn bí ẹni tó ń lọ women's fellowship. Òun ló jẹ́ ń lọ yọ eléyìí síta. Mommy, ẹ wò mi sọ pé aṣọ tẹ́ wọ̀ wá okay. But kò sí nǹkan kan létí yẹn ló ẹ̀rìn gẹ́ ẹ̀lẹ́ṣọ́ sọ́rùn. Ṣé mi lọ fẹ́ fẹ́ ìyàwó ni? Ṣebí mo fẹ́ sìn wọ́n lọ ká lọ tọrọ ìyàwó ẹ ni. Èwo wà tèmi tí mo fẹ́ dira ju ẹni tó ń ṣe nǹkan lọ. Mommy, kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí? Ṣẹ́yìn kọ́ ní ìyá ọkọ ni? Ṣẹ́yìn mọ̀ pé bá ṣe rìn là ń kó ni ni? Àkẹ́débẹ̀ kọ́kọ́ mọ̀ pé ìyá ọkọ jáde tán ni. But you know that it's good to dress modest so that wọ́n á mọ̀ wípé kì í ṣe pé àwọn èèyàn tá fẹ́ ayé tó gbáfẹ́ ayé sórí òun ni wọ́n. Òun à ń ṣaláfẹ́ ayé náà. I know, mommy, but do
this for me. Enjoy, come one confusing. Ó dà mo ti gbọ́ màá lọ mú kankan ní wardrobe. Mo ti gbọ́ but at least this outfit is nice. The outfit is nice. Ó ti tán. Emo, tẹ́ bá tún looking at outfit, outfit jáde sí. Ó dà mo ti gbọ́. Emo tá bá débẹ̀ ká máa ṣáná sí wọn, ló máa mọ̀ pé ayé ọkọ ẹ̀ gan. Ó dà mo ti gbọ́ jẹ́ kí n wá nǹkan. Ó dà wá ìwé ètò nice ń bẹ̀ ó yá wá bá mi wú. Ọ̀bọ̀ ó fọ́nì gan-an. Ṣé mi ò sọ fún ẹ pé èmi ni sista mi ń ṣe introduction yìí? Wọ́n sọ pé kí n máa dúró díẹ̀ fún kí ni. Ó jẹ́ kí n invite ẹ so kó wá jẹ ọgbọ́n oúnjẹ táwọn àna mi fẹ́ jẹ kó wọ́n park gbogbo ẹ̀. Ó kúrò orí fóònù fún mi jọ. Oh serious. Kúrò orí fóònù fún mi. Oníkìní ẹ̀. Máa pè é now after àtọ́ bá ti kúrò bí I'll put a call through. Jẹ́ ń pè padà ọ̀bọ̀ jẹ́ ń pè padà. Isiaka. Yes sir. Ó ṣàgbé pé mò ń pè ẹ́. Aṣọ ìpè ọ̀kan hàn yìí. Mi gbọ́nù ara. Ìgbà tí mi ìpèjà lọ sọ̀kò yẹ kó rí ẹ pé mímẹ́ tó sọ ẹ ní nickname múra nù. Àwọn mọ́tò kan báyìí. Yes sir. Báyìí kò ṣe ń ṣe báyìí. Gbogbo àwọn kìíní ti ní problem. Oh my God. Ẹ máa ra ẹ kò ra bàbá bẹ́ẹ̀. Ó sì wà ókè bẹ́ẹ̀. Ó sì wà ókè. Ẹ máa ra. Era sir. Nice to see you. Era sir. They are inside. Okoyawo. Ẹ̀gbọ́n. Congratulations. She shall get me by you. Yes. It was easy. Very easy. Sure ma. Era babo ma. Era ma. Era ma. Àwọn èèyàn wá bí nǹkan bá yàn mú nǹkan bọ̀. Mi rírí. Àfi kọ́ mọ̀ fẹ̀rìn kí mi ṣe ẹ̀rín lèmi wá nílé ayé ni ṣé mi wá rẹ́rìn ilé ayé láì pé wọn ò bùn mi lówó rí pé àwọn àlejò tó ń wá bí àlejò mi ṣú ẹ̀gbọ́n yẹn mo fún mọ̀ pé yóò láhùn olóyè burúkú ni wọ́n jẹ́ tó ṣe wáyé wọ́n ní ahun ẹ̀rọ àmà wọ́n mi yóò ṣe ẹ̀wò mi kọ́ kí mi pé alfa. Ìwọ ọmọbìnrin yìí Àyìnkẹ́ ó rí i pé òun tọ́jú tọ́ ètè náà lóyún tí àwọn àlejò wa bá dé ń sìn nǹkan. Wọ́n bọ́ bá dé à ń bá wa láyà tàlàfíà náà ni mú láti múra tójú ṣe dáadáa káwọn gan mọ̀ pé ìyá ìyàwó táwọn ń bọ̀ wá bá kò kẹrẹ rárá. Kí ni ṣé wọ́n ní ìyàwó tán wá gbé ni. Kí ni ìyàtọ̀ ọmọ mi lọ́n fẹ́ gbé níyàwó èmi ìyá ìyàwó àwọn láti mọ̀ pé èmi gan dùn ìyá ìyàwó gan dùn fún rẹ̀. Mo tiẹ̀ jẹ́rìí ẹ náà àwọ̀ṣọ má wọ tàná àyà Abíọ́nà. My dear ẹ ṣe gan láàyè ọlá Ọlọ́run olówó orí Àyìnkẹ́ God bless you. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ pápápá. Ṣùgbọ́n. Ó mà yá wọn kẹ́. Ó kàn sọ pé ó yá wọn ni ìwọ náà wo aago ọwọ́ ẹ̀ àsìkò tí lọ wọn ò ní fẹ́ ṣe àná. Èmi rò pé bí ìrọ̀lẹ́ náà máa wá ní o. Arábìnrin ìjẹ́ àṣekà. Èmi náà ti ṣe tán. Ẹ wo ni sista mi wà. Ó máa wá yàrá ẹ̀ náà. Ó wà ní yàrá ẹ̀ ló sọ fún pé àwọn ọkọ ẹ̀ ti dé kó ṣe pápá. Ok. Mọ́mí ẹ̀yin náà get set to make up ten ṣe yẹn ó ti tó o. Ẹ̀rọ abẹ́ẹ̀ máa gbọ́. Ẹ já lọ. Ẹ ṣàrọ̀ra. Ó jàre. Ó jàre. Abíọ́nà. Wuraola. Ìtì o. Ẹ kú láíláí. It's been a long time. Ages. Oh. Wow. Tí pẹ́ wo amọ́ra jù láti kékeré. Ẹ rọra mọ́ mi. Ìyá mi ẹ kú ọ̀rọ̀ mọ́. Inú ká máa mú ìyàwó wa lọ ló kù báyìí. Àwa ní ṣe bẹ́ẹ̀, àní ṣe bẹ́ẹ̀. Èwo ni ìyá ọkọ yẹn o.
That is my son. Oh, wonderful. That's my son. Wonderful. Oh, my precious angel. Ọmọ mi. Káàsán ọkọ mi. Ṣàlàfíà ni. Good to see you. Ẹ̀rí bí ìyàwó wa ṣe fine. Àfi bí àwọn ọmọ Fúlàní. That's my sister. Òjèlè. Èwo rí pé ìyá àtẹ̀mí pápá àkẹrẹ. Ẹ ṣeun dúpẹ́. Ṣùgbọ́n wèrè lára ìta máa pè ó. Mo ní àmòdì lára àlẹ́ ẹni máa pè é. Wèrè lára ìta máa pè é. Kò lè ṣeé ṣe. Kẹ́ni mẹ́ta dúró ní méjì méjì. Mo ní kò lè ṣeé ṣe. Kánà sànà fẹ́ra wọn. Mo ní kò lè ṣeé ṣe. Kẹ́ni mẹ́ta dúró ní méjì méjì. Daddy, ṣé need anything? No, not really. Mo kàn rí tí ó dà pé fóònù ẹ dún. Oh. But kò sí miss call lórí phone mi. Ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bóyá call, bóyá Mi notification. náà ń wò, etí mi dẹ̀ ń gbé sùnmọ̀ pé ń gbà mí. Àwọn notification àwọn apps a máa ń download yẹn Bóyá ló máa òun ló jẹ́. dún. Yes. Bóyá òun ló dún. Thank you, sir. Sára my dear, ó ní mo ṣe. Ẹ ṣé, Daddy. I wà worried. Notification app ló máa jẹ́ now. There's no missed call here. Àná sànà tó ń fojú kọra wọn. Ẹ máa mà jẹ́ káwọn ọmọ ó jẹ̀bi o. Àná sànà wọn fojú kọra wọn. Ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe. Àṣà ń bẹ, ìṣe ń bẹ. Ìṣe ń bẹ nílẹ̀ wa. Ẹ mọ́ ṣòǹjò bójú mu. Abiona. Oh my goodness. Is that you? Mm-hmm. Yeah, it's been a long time. How memory lingers. Máa tún pè é, ṣe é bye for now. Ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Torí ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́. Ẹ tí kí ni fi ṣe? Bó tẹnu ọjọ́ mẹ́ta yìí, ẹ kàn máa bọ́ sí kọ́nà, iye àbí kẹ́ máa bọ́ sí kọ́rídọ̀, ẹ máa jókòó sí yàrá, ẹ kọ́ lù iná ní ẹjọ́ tá lẹ̀ ń bá sọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó le báyìí. Àǹkẹ́, ṣé kọ́nà ni mo wà yìí? O dẹ̀ sọ mí di ìjókòó sí kọ́nà. Ẹ bọ̀ tá a jọ ń jókòó sí pálọ̀ ẹ̀ jókòó sí pálọ̀ mọ́. Ibi tó bá wù mí ni mo lè jókòó sí, èmi mo nílé. Ibi tó bá wù mí ni mo lè dúró sí sọ̀rọ̀. Àsìkò ṣìnà ló ń pè yẹn. Ṣìnà ni, ó ti yé sìn. Tó bá ti pọ́kùnrin bá ti ń pa kúbẹ́kúbẹ́ kiri inú ilé, ṣìnà ti dé. Ǹjọ́ mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀, ǹjọ́ mọ́ tó wà láàrin wa. Ẹ jẹ́ ká kí wọ́n gbà yẹn. Kẹ́kíta ni. Ẹni tẹ́ ń bá sọ̀rọ̀. Ọkùnrin ló fẹ́ kí àbómi rẹ̀. Ẹ wọ́n lè jẹ́ kí wọ́n. It's not your business. Kí ni ilé ìbá ìpápá? Lẹ́rẹ́rìn. Àsókè ẹ̀kún ni kí n máa sùn lórí fóònù. Ẹ̀rín yín pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. Alẹ́ náà, ìkẹ́kẹ́ tó bọ́ sórí bẹ́ẹ̀dì sùn, ẹ ti kọ́kọ́ bọ́ sí kọ́rídọ̀. Ẹ tún mú fóònù wọnú tọ́lẹ́ẹ̀tì, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Máa kọ́ bí ṣe máa sùn kọ́ńsìn. Ìyẹn ń kọ́, ṣó fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run já rogun ẹkún, àmọ́ ẹ̀rín yẹn ń pọ̀. Ìkọ́ la máa ṣe. Ẹ ti rí, ẹ tún rí. Ẹ jọ, kí lè. Ọmọbìnrin yìí má tọ ọ̀bọ mi lẹ́nu. Mi ì tọ́ ọ̀bọ̀ yín lẹ́nu, mo kàn ń fẹ́ fi yé yín pé ṣé téèyàn bá yọ́lẹ̀ dà, ó burúkú máa yọ ṣe ń jọkàn. Ẹlẹ́dàá mi yìí kò ní sùn. Gbogbo tó ṣùkù pátápátá Ọlọ́run máa padà fi gbogbo ẹ̀ yé mi kedere. Àmọ́ kí Ọlọ́run bá fi gbogbo ẹ̀ yé mi kedere, tẹ́mi ò bá bọ́ sí kó sọpọ́ máa lè ní. Ẹlẹ́dàá ẹnì kankan ló wà ò ní sùn. Ok. Ṣùgbọ́n kò sẹ́ni tí ọpọlọ ẹ̀ dọ́gba láàrin wa. Ọ̀dà okun náà fi ń gbé tìta, ẹ wá lọ jẹun. Ìwọ ló kunú ìwọ ń di okun. Ẹ ní jẹun ni, àti oúnjẹ ti rẹ́dì. Ìbẹ́yìn lẹ́ ń bèrè oúnjẹ tẹ́lẹ̀ tí ẹ ń bèrè oúnjẹ mọ́ báyìí sí ẹ̀rín yìí kéèké nígbà tẹ́ ẹ̀ ń ṣẹ̀rin ẹ ẹ̀rín kéèké Nàìjíríà limited. Èmi mọ̀ pé oúnjẹ lẹ̀rín. Máa jẹun. Ẹ wọ ẹ ṣáà ẹ wá lọ jẹun, ẹ gbé fóònù lẹ̀ wá lọ jẹun. Fóònù gbọ́dọ̀ kú kí ló dé àfiṣe ni. Gbogbo nǹkan tó bá ti pọ̀ lápọ̀jù aburú ni. Ìwọ̀n ọba tí ọba ti ṣe lọ́tọ̀mọ́ lóòbí kó wọn ní dédé. Must you make noise over every issue?
Mi make close, mo ṣàlàyé fún yín ni. Àbẹ̀kọ́tà tí bá tú tí n bá mọ̀. Wà á kọ́ pa mi ni. Anything can happen. Mi ò lè sọ pé tí o bá ṣe lòmí sí gẹ̀yìn. Yes. A ti ń ṣòṣì orí burúkú yẹn báyẹn hàn ṣòro mọ̀. Caution is the key word here. Hello, Wura. Ó ti o. Oh. Ọ̀rọ̀ tó sọ yìí má ti pẹ́. No, bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. When I was in university, only boy kan, but it wasn't like what we had. Àgbàyà ni ẹ́. Yes. Okay. But ṣé o rí pé àwọn designs wọ̀nyí ó really nice ṣá? Ronke, kí ló sọ yìí? Ó lè kó wẹnu ọkọ. Mi ò gbọ́dọ̀ mú ẹ wá síbi tí ò jọra wọn. Wedding ẹ mà là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ronke baby, Ronke kan gbogbo Èkó kan. Ó gbọ́dọ̀ wọ ìṣà. Ṣó mọye àwọn bloggers tá máa send day yẹn sí ni. Gbogbo reels la máa ṣe, gbogbo photoshoot la máa ṣe, àwọn bloggers gbọ́dọ̀ gbé, Instablog Naija máa gbé, Túndé Ednut máa gbé, Wedding Naija máa gbé, aṣọ ẹbí Naija everybody ló máa gbé. Ọlọ́run sẹ́. Ọ̀rẹ́ ṣe ayé mi ni. Ṣé o pé tó bá sọ̀rọ̀ gbà mí ẹ̀rí máa pa mí because the way tó ṣe ń hype ẹni tó ní bíbá yìí ó sọ pé ìwọ kọ́ ló ní bíbá yìí tó parọ́ pọ̀ ọ̀rẹ́ kan ló ní pé ká jọ máa bọ̀ níbí. Ronke mi ò lè parọ́ fún ẹ aṣaralóge ló ní store yìí àwọn kan gbogbo social media kan ni bó ṣe ń gbọ́n wọn lórí Instagram ló ń gbọ́n wọn lórí Snapchat wọ́n wà lórí TikTok kò síbi tọ́ọ̀sì aṣaralóge. Sori bó ṣe máa ń fi ẹnu ẹ sweden àwọn nǹkan gbà mí èèyàn ó máa kọ pé let me just overlook every other thing and then go deep into it. Sure. Mo ti pe aunty nsìn wọ́n nípa àwọn ìpẹ́ dé sọmọ tó join me very soon. Problem o ṣe àwọn ọmọ expect wa 247 ni mo fi ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù. But wait ṣé mo pé left to me I don't like anything that would stress me. Sori mo ṣe rárá wà báyìí ó pè mí èmi ò like ká máa so corset wọn ká máa fún ara kí ọyàn máa débi kí gbogbo kíní èmi ò like ẹ. I just want to be simple. Okay, ó ṣe mi why you like this? Wedding ẹ̀ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. So nǹkan ló máa ṣe oníṣẹ́ lẹ́ẹ̀mejì a gbọ́dọ̀ ṣe táyé máa gbọ́ tọ̀run máa mọ̀ tó máa sọ wípé ta ló ń ṣe ìgbéyàwó wọn máa ní Roxy ni. Well, you know I don't like stress. I don't like stress. Okay, Shotiri, kò sí nǹkan tó fẹ́ tí wọ́n ní tó bá jẹ́ pé o fẹ́ kó wà simple, classy and stylish wọ́n máa gbẹ̀yìn náà fún ẹ tó jẹ́ pé tó bá dé ara ẹ tán wọ́n máa rò pé wọ́n bí ẹ mọ̀ ni ó máa dúró síbẹ̀ ó máa wà ń bẹ̀ ó máa lẹ̀ pẹpẹ mọ́ bẹ́ẹ̀ ni. Okay then, if that's the case, I would like my clothes for the day to be very simple and classy. Ronke, why are you like this? How am I? Come on, it's your day. That's why I want to be simple on that day. Okay, you worry too much. I am your best lady. I'm your best friend at that. Ṣé mo máa ṣe nǹkan tí ò ní tẹ́ ẹ lọ́rùn ni? Come on, baby, I just want you to look glamorous on that day. All right, baby, I'll look glamorous on that day in a very simple way. Don't worry, it's going to be simple. Sassy, a bit of sassy.
àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o. Mo ní lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìhùwà tí ó dáa. Kílẹ̀ ó fi ìjọ̀gbọ̀n ṣe ohun tí ó sunwọ̀n ni. Ẹ dákun ẹ dábọ̀ gbogbo ojú wò yín o. Ìyá màmá ọ̀rọ̀ yìí ni wọ́n ń sọ nígboro. Ìyá màmá ọ̀rọ̀ yìí ni wọ́n ń sọ nígboro. Ọ̀rọ̀ yìí àbí òmíràn kí ló ń jó yín lọ́wọ́ tẹ́ ò lè fi jólẹ̀ kí ló wá ń ṣe yín náà. Wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ ẹni ó ní pé òun roko. Wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ ẹni ó ní òun rodò. Ó pọ́n mọ́ yín ó ga fún yín. Ó pọ́n mọ́ yín ó ga fún yín. Is this you? Of course, this is me. Hey, hero. Is it nice? Very, very nice. Good. Yadibo wale jade tán ni o. Lẹ́kọ̀ọ̀kan. Mommy, wait. Ibo lẹ ń lọ tẹ ro dẹ́dẹ́ kan dúdú bí ele. Well, I have a date. Eh? Take it easy. Ẹni pé? Take it easy on me. Mommy, you! A date! Now, don't raise your hopes high. It's just few drinks and to chat with a friend. That's what it is. Wait. I know it's a good news, but at the same time, I'm kind of curious. Who is the man? Don't raise your hopes high, oh. It's just a friend. And besides, you will eventually know who the person is. Okay now. I go love you. Don't say that! Wait, I can see you're in love. I am not. Eyi. Oh my goodness. Ni Yadibo wale náà. No múra bẹ́ẹ̀ yẹn. Mọ́mí ìtọ́kọ́ máa sọ pé no, èèyàn ní láti dress too flashy. Ó mọ̀ gbogbo ẹ ní láti moderate náà. See her smiling. Who is that person that is making her happy? Well, ọ̀rọ̀ ta ní kí bàbá bá gbọ́ ni, bàbá náà ló máa padà parẹ́. Kò sí wàhálà. Ilé lápò tí ń jókòó dédì. Come on, drop that phone and eat your food. God sake, you're eating on your present phone. You all right? Mommy. Wá, Boloda. Mo fẹ́ sáré dé. Mommy, Mo ní mò ń bọ̀ fẹ́ débi kan. ṣé kò sí nǹkan kan? Ẹ̀gbọ́n náà, ṣé kìí ṣe tí mò ń rò lẹ́yìn náà rọ? What's funny? Dájú gbogbo ala mọ̀ pé tí mọ́mí bá ti ń járìn bẹ́yẹn, èèyàn kan ti fẹ́ collect nìyẹn. It means she's up to something. She'll be fine. Tẹ̀lé mi. Daddy. Ìwọ máa ṣe ń tiẹ̀. Daddy. Daddy. Mati kẹ̀kẹ́. Mati. Dad, take it easy. Ṣé kò.
ṣe pé 911. Emergency Dad, take it easy, sir. Sis. Ẹ má bọ̀. Ẹ wà careful bẹ́ẹ̀. Yí báyìí, emergency náà ni o. Don't move everybody wá. Ẹ pé 911. Ó mú bí emergency. Dad, be careful, sir. Sis. Kí lẹ wà? Kí mo sọ ni pé mo rí condition tí àwọn dáàdi bá jáde pé wọ́n pe 911. Tẹ́ bá pe 911, ẹ fi gbogbo ẹ̀ máa nítumọ̀. Spirit mọ́mí bá jáde ò dáa, kó má yẹ pé BP wọn high. BP mo sì tèmi high. Mi sọ pé wọ́n high pé kó má yẹ pé mọ́mí wà high condition, but I don't understand. On high blood pressure. Can you just close the gate? Mo mọ̀ yín pé ẹni àǹgá iṣu ẹ̀ gbọ́. Uncle, tí question mo bèrè kí ṣe tó lè mí mọ́ máa jẹ́ sí tó. Ẹ bá mi fa wájú ẹ̀jọ̀. Let's go. Òṣìṣẹ́ yìí mo mọ̀ pé mo ṣiṣẹ́ gbọ́ rẹ̀ dìbò ọ̀fìn ní 20. Báyìí tó jẹ́ pé ẹ máa ń dá sí nǹkan tí ó kàn yín. Dá sí mo rí dáṣọ mọ́ mi ní. Yeah! We inside! Do you want to beat me? No, you don't want to beat me. No. Do you want to beat me? Kò ní yẹ ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni. Ìwọ lọ àṣẹwà lọ ṣáàtì pẹ̀lú ọkọ mi. Mo gbé ẹgbà mi. Rárá, it's not what you think. Ìmú mà níkà o, àbájọ yẹ fúnra àjọ tó ti wá sílé wa. Tó ti sọ pé wà á tọkọ mi. Ọ̀rẹ́ ni láti kékeré àbí ọ̀rẹ́? Kò ní yẹ. We're just platonic friends, madam. Madam, Ọlọ́run á dààmú ẹ. I can't. Babe, I can't explain. Kò ṣe bẹ́ẹ̀ ṣe ń rọ yẹn. It's not what you think. Kò ní yẹ. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Tí ní sùúrù bá wọ, àṣeyọ ọkọ ẹ̀ olóńṣẹ́ onífọ̀kọ́ mi. Explanation, kò sí tó jọ. Kò sí tó jọ, mo ká yín ni. No! Nǹkan tẹ̀ ń rò kọ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Can you talk to your mom? Ayé kò ní yẹ. Mọ́mí ẹ wá bá inú ẹ wá bá inú. Fílílẹ̀ o, yáyé pẹ̀lú wàyí o. Wọ́n sọ̀rọ̀ náà. Anasana. No. Anasana. Ẹ gbà mí ẹ wà Anasana. Take what? Go where? Kọ́lé lọ. Mọ́mí ẹ ní sùúrù. Ẹ jẹ́ lùpọ̀. Àlọ́ rámi láàrin àlọ́wọ́ ẹ̀. Sọ́ni wọ. Ìwọ. Ó ní àmòdì lára àlẹ́ ẹni máa pè é. Wèrè lára ta máa pè é. Kò lè ṣe é. Mommy, this is an embarrassment. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Ẹ jọ̀ọ́ kí ni ìpàdé ọlọ́jà tà sí wí? I cannot even comprehend this. Ẹ̀yin àti bàbá ìyàwó mi. I mean, what's going on? Just calm down. I should calm down for what? Adébọ̀wálé. Ó ti mọ̀ mí látàmú kó tó dé nílé. Because I don't understand what is going on. Maybe you should tell me what I don't know. Ó mọ̀ pé mi ò kí ń rìnrìn àwàsà débi tó máa ti rán mi níṣẹ́kíṣẹ́. You know I have my own integrity. Mi ò ṣó ní ìranù now. So how come this is happening? You don't understand. You all don't understand what is going on. Kò ń ṣe nǹkan tẹ́yìn ń rò ní. Okay, what? Okay, give me contact. Okay. Bóyá can explain for me. You see that man, Abiona, that you call Baba Ìyàwó ẹ, was the first and only true love I ever had in my life. As a matter of fact, òun gangan ló yẹ kí n bí ẹ fún.
lórí ọ̀nà tèmi nìkan. Wuraola mi. Lówó orí mi tí mo ṣe ti ń gbọ́ òkúta lórí òrùlé wa ni mo ti mọ̀ pé wọ́n náà ni. Èmi náà ni. Ta ló tó ṣe bẹ́ẹ̀? Ó dọjọ́ tí ìyá Wuraola bá mú wọn. Ó dọjọ́ mi. Ìyá Wuraola wọn ò lè mú mi. Èyí nǹkan tó yẹ pé mo ti mọ̀ pé wọ́n wà lọ́jà. Ọlá nǹkan tó ń jẹ náà nìyẹn. Ọlá nǹkan tó ń jẹ náà. Wuraola mi. Wuraola mi. Bí ó náà ni. Èkúrọ́ lálábàákú ẹwà. Ikú nìkan ní gbaṣọ lọ́rùn ìwúrẹ́. Ikú nìkan ló lè yà mí àti ẹ̀. Báwo wá ní pọ́njú kó báyìí torí pé àjò pé fúnra wa ni. Àmín, àmín, àmín àṣẹ. Báwo wá ní ọ̀rọ̀ school ẹ̀ ní tó fẹ́ lọ kà lẹ́kọ̀ọ́? School Èkó. Èmi ti sọ fún wọn pé mi ò lọ sẹ́kọ̀ọ́. Àdúgbò wa ń bí báyìí mo ti máa kàwé. Kí ló dé? Ṣé o mọ̀ pé school ìlú Èkó ó dájú school àbúlé lọ? Àṣejù ní school Èkó. Tàdúgbò wa ń bí báyìí ń gangan lọ́gà. Ṣé o mọ̀ pé tí bá ti lè lọ sẹ́kọ̀ọ́ mi ní máa rí ẹ ní time tí bá ti ní ìdẹ. Ṣùgbọ́n tó bá kí mo wà ládùúgbò mi báyìí, a máa ríra wa ní time to time. A máa ríra ní time tí bá ti ní ìdẹ. Tẹ́lẹ̀ ọkọ ìyàwó ẹ̀ ò lọ síbi kankan. Ṣé o mọ̀ pé mi náà ń ṣètò ìwé gíga tèmi náà lọ́wọ́? Kó tó dìgbà yẹn náà, a ṣàṣì máa bẹ̀rẹ̀ àníyàn wa lọ. Mo mọ̀ pé ìyàwó mi ò lójú kankan. Ìfẹ́ mi, ayọ̀ mi, ìdùnnú mi. Wuraola, Wuraola. Píye, kí ló sọnù lọ́wọ́ Agbájé gangan tó ń wá kiri? Kí ló dé tó tẹ́ pé ọmọ ìlànà máa wá kiri lójoojúmọ́? Ṣé o mọ̀ pé Agbájé èèyàn bí ọmọ kékeré bí àwọn ọmọ kékeré l'Agbájé máa ń láìkì láti fẹ́ ni? Èyí t'Agbájé bá ti wà fẹ́ nífẹ̀ẹ́ ọmọ kékeré. Ṣùgbọ́n àwọn ọmọ tó lọ́lá, ọmọ ọba, ọmọ joyè, tí wọ́n bá fẹ́ jọ̀kọ̀ lọ sí bí wàá jẹ́ tó lẹ́yìn ìlú, kó ṣírú ọmọ yìí náà. Fi Agbájé lẹ̀, olówó l'Agbájé. Ohun tó bá lo olówó ló lè fowó ẹ̀ ṣe. Ó dàbí pé o ti ríṣẹ́ síbò mí. Agbájé, owó ìfọ̀ èmi nìkan fọ́. Ìgbà tẹ ẹ ní ẹfẹ́ fẹ́ Wuraola nínú mo rò pé ẹ ń ṣe èmi ò mọ̀ pé òótọ́ ni ẹ lè máa náwó dànù lórí òfò. Àná mi ọmọ tí mo nífẹ̀ẹ́ sí àbí tí mo nífẹ̀ẹ́ sí kékeré lè mú. Ẹ fọkàn balẹ̀. Ẹ̀gbọ́n jẹ́ ìdílé kan láyé sẹ́yìn ṣọ́ọ̀bù yìí kékeré ni o. Káàbọ̀ ọkọ mi wà ń bí jáde ṣé bó ṣe máa kọ́kọ́ ẹgbọ́n mú ìyẹn kí wọ́n dà. Ìbílẹ̀ èmi ló fi jọ. Agídí ẹ̀gbẹ̀gbẹ̀ ló dá mi lọ́rùn. Àbí ló fi ṣe ló fi jó bébí náà ṣe fi wà bẹ́ẹ̀ ṣàkọ títí nìyẹn. Ẹ má ṣe yọ lórí tó wó ni. Bẹ́ẹ̀ni, mo ti fẹ́ yín. Ẹ fọkàn balẹ̀ yín lé lọ́mọ ẹranko ẹ̀fọ́ ayájẹ́ yìí. Bàbá. Ẹ kú iṣẹ́ o, ẹ ṣé o. Wuraola. Wuraola. Wúrà. Kí ló dé tọmọ ẹ̀ ń ṣe bí ọmọ àlè báyìí torí Ọlọ́run? Ọkọ mi, ó yá jókòó. Ní abáná àjọ jújù là ń jù fún gbogbo ẹ̀jọ́ mi tán. Wúrà, Àjíkẹ́, jọ ọkọ mi. Síbẹ̀ mi mo bí ẹ, ó mọ̀ pé mi ò ní rí kòtò ńlẹ̀ kí n tì ẹ́ sí i. Jọ, ohùn mi kò fa Agbájé lọ́la. Rárá o màmí, èmi ò lè fi Agbájé o. Ṣé ẹ mọye ìyàwó tó wà nílé wọn ni? Ìyàwó kelo lẹ fẹ́ kémi lọ ṣe? Wuraola, ẹlẹ́ẹ̀kẹ́ tí ò bá jẹ. Ọ̀rọ̀ olówó là ń sọ yìí. Abọ́mọ bàbá ta ní ìṣẹ́hùn. Iṣẹ́ òun èmi ní tèmi o, ọ̀rọ̀ ló wù mí. Ṣé mo ṣe ń dáadáa gbé àdáfà látìgbà tí bàbá yìí ti kú? Ṣé òun ló tẹ́ ẹ lọ́rùn ni? Mo jàjà wá rẹni tó fẹ́ gbòkú lọ́wọ́ mi wọ́n mọ ẹni kí n má ṣọ̀fẹ́ kó dáa Àjíkẹ́.
fẹ́. Ìyá Wúrà, mo mọ̀ pé tẹ́ fi lè máa ṣe báyìí gbogbo owó tẹ́ ti gbà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tí bàbá yẹn ti fún yín ló jẹ́ kẹ́ máa ṣe báyìí. Èmi Wúraọlá o, èmi ò ní fẹ́ bàbá yẹn. Ọlọ́run ò ní jẹ́. ìyẹn ò tán rẹ̀ bí ìyá àbèjì ò ní fẹ́ ta ni lẹ́ni tó ti fẹ́ tán kódà ó ti ń ṣàbíamọ lọ́ọ̀dẹ̀ ìwọ àti ta ni. Bóyá kẹ́ lọ fira yín fún un. Wúrà èmi ló ń kúnlé lórí ló ń wọlé lọ ó tán ra ẹ ó nírasẹ̀ iná ọlé lọ́mọ ẹranko ẹ máa yá gbẹ̀yìn ọlọ́run tó fi ẹ́ ta mí lọ́rẹ tó fún mi lọ́mọ obìnrin ó mọ ohun tó ń ṣe kò fẹ́ kí n jìyà kú ni ìwọ tó ti fágbájé onírasẹ̀ agídí ẹ̀ pọ̀ ó ti fẹ́ ẹ ó tán ra ẹni. Kí ni mo gbọ́ yẹn àgbàyà olówó ogbó olórí burúkú mẹ́tàlá tí òṣèpín dọ́gba òun ni máa yẹn ládùn ìyàwó tán ni kí ló tún ranjú mọ́ ẹ fún kí ló ranjú mọ́ ẹ fún. Mi ò mọ̀ fún un wo mo ti sọ fún màmí owó tó ń gbà lọ́wọ́ máa kàn dá padà fún. àfikọ́ ìyá dá owó yẹn padà torí èmi ò ní fún wọn níyàwó èmi ò ní fi ìyàwó tèmi sílẹ̀ mi ní fi ìyàwó tèmi sílẹ̀. Èmi ò tiẹ̀ lè fẹ́ wọn torí mi ò lè fi ọmọ kékeré ara mi kí n fi arúgbó mi lè farúgbó ṣáájú orí mi. ó ṣe máa farúgbó èmi ni ó máa fẹ́ èmi ní ṣe èmi ló máa fẹ́. kò sí nǹkan tó máa ya ẹni àti ẹ ráìdì ọ̀dà ìlà wa. bẹ́ẹ̀ni kàkà tó máa gbà ẹ́ a máa jọ para wa ni. ẹ̀gbọ́n mi abẹ́ ẹ̀rí ìyá Wúraọlá ṣáwọn èèyàn ló fi ń fọmọ lọ́kọ ni. bí mo kí wọn náà máa sọ bẹ́ẹ̀ o ìjọ̀nà ìgbà wo ni ìyá Wúraọlá wá di oníjẹgúdú jẹra dé pé ibi tó ti ń jẹ nìkan báyìí ló mọ̀ ìgbà wo ló wá déèyàn bẹ́ẹ̀ yẹn náà. ṣebí Wúraọlá tẹ̀sí lọ́kọ àfẹ́sọ́nà tó fẹ́ fẹ́. ó yè mí náà lẹ́nu àmọ́ ìgbà tí ò wá gbà kó fẹ́ báyìí. irú ìyá wo lélẹ̀ báyìí. wàhálà ibi tó bájà ti ń rówó tó ti ń rí kí ló dé ó nágbára o. tẹ́ bá fọwọ́ kàn mí tẹ́ bá fọwọ́ kàn mí màmí ẹ sọ fún wọn. ìwà àti ta ọ sọ fún ta ni ẹ wò ẹ má wojú ẹ o ó ná fídíò èmi lójọ ẹ gbé màmí ẹ gbé kìíní jà ẹ máa lọ ẹ bá mi lọ yẹ máa bọ. ọba tó ń lóyún ni ẹ tó máa ṣe sọ́dà tó bá bímọ ni ẹ tó pè ó rà sẹ̀ alágídí òṣì ẹ máa rú lọ agbẹ́jẹ kọ́nọ́yún ni o kọ́nọ́yún ni o níwọ̀n yìí oṣù mẹ́jọ kí n fáwọn ọ̀rẹ́ mi wá rúrọ̀ aláwo yà á gbé ẹ̀ èmi kò fẹ́ máa tẹ́jú ẹ̀ ẹ ṣeun. ìyá Wúraọlá ṣáyé lẹ̀ ń ṣe ìṣá gbogbo àwọn abiyamọ tí mo mọ̀ pátá wọ́n máa ń re ọmọ sí wọn dé ibi oríire lọ́lé ọkọ ni kì í ṣe tó ní jàgídíjàgan ní tipátipá tẹ̀yìn ṣe mú yìí. èmi mọ̀ pọ́rọ̀ ti fògànà wá bá yín bí ẹ ti ń tọ́tì. ẹdúná kí ni tíṣẹ́ bá ń wùn yín iṣẹ́ òun èmi ń tèmi o ọlọ́run tó fẹ́ dá mi lọ́lá ló wò mí ṣùṣùṣù ló fọmọ obìnrin ta mí lọ́rẹ̀ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí í jẹ wọn ọmọ. ṣé ẹ rí àjẹpẹ́ ni. ẹrù tọ́lá o. mo mọ̀ pé bí mo ṣe ti bẹ̀rẹ̀ sí ní dán yìí ó ti ń nìyẹn lára ẹ tí ì rí nǹkan. wọ́n ń ṣe tí yín là ń sọ wọ́n ń ṣe báyìí. ẹ wo sáwọn àwọn ń ṣe. ẹ̀gbọ́n mi já lọ ọjọ́ iwájú wọn nìyẹn. àti tẹ olúwa o èwo rèé. àǹsọ́ àǹsọ́ ìyẹn ò tí ì tó excuse ìyẹn ò tí ì tó excuse fún yín láti máa tún tẹ̀lé máa yẹn kí ni kọ́tẹ́ ń sọ̀rọ̀ nípa ìnáwó ìfẹ́ àti ìgbà wo ìfẹ́ àti kékeré ẹ ti etí lálàpẹ́ máa bí mi ẹ wá sọ pé àwọn ni first love tóbi bàbá ìyàwó mi la sọ̀rọ̀ nípa ìnáwó. Don't you get it? There's nothing between us. You all are just making a big mountain out of nothing. We were only trying to catch up. What up are you catching up with? Kí ni kọ́tẹ́ catch up pẹ̀lú? No, kí ni kan eré wo ló wù lẹ́yìn àti bàbá ìyàwó mi jọ ṣe papọ̀? Mommy, that was a long time ago now. That was a long time ago. Kò sí ọ̀kan láàrin wa. There was nothing, you know. Kò sí kankan láàrin wa tẹ́lẹ̀. Kò délé ẹ̀ máa sí kankan láàrin wa. I was just trying to be friends. Mommy, no. Sí kankan. It's nothing serious. That's what I wanted to understand. Daddy, mo ní kò lè work. Ẹ mẹ́nu kúrò ńbẹ̀. Kí lórí tó fi rò pé kò lè work? Why tẹ́ ṣe máa sọ pé ìyá ọkọ mi gangan lẹ fẹ́ fẹ́? Ibo lẹ ti gbọ́dọ̀ ti ń ṣerú ayé ò ṣerú ẹ̀ náà. It's something that etí méjì ò tẹ̀ gbọ́dọ̀ báyọ̀ gbọ́n ta. Etí mẹ́wàá ó lè gbọ́. Listen, ṣé ó wrong
láti rí first love mi kí n dẹ̀ bẹ̀rẹ̀ discussion ká tó open discussion padà with the possibility of coming together again kí n sọ ẹ̀ṣẹ̀ tó wà nínú yẹn fún mi. ìrìn ẹ̀ máa gbọ́rọ̀ tẹ̀ ń sọ lẹ́nu dáadé ẹ má bínú o torí tó bá sọ̀rọ̀ sọ ma ní pé ọmọ root sí bàbá ẹ̀ looking for possibility to come back again to do what? To do what? Because ṣé o gbọ́ ọkàn tí mo sọ fún ẹ? dáàdi mi ò lè gbọ́ how can you say you want to kí ni ká ti gbọ́ pé dáàdi tèmi ó ń fẹ́ ìyá ọkọ tèmi ibo ló ti ń ṣerú ẹ̀ it doesn't make sense. gbàgbé ẹ ohun tí ojú òrírí kò tí ì ṣẹlẹ̀ àríró ẹ̀ rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. dáàdi kò lè work àní ẹ̀ lè fẹ́ woman yẹn sẹ́. kí ló dé? ojú wo lè fẹ́ kó fi máa wòye mi kó fọ́ra mi máa àbànà dáàdi. Adérónkẹ́ o ti gbàgbé nǹkan tí wọ́n fúnra ẹ sọ fún mi o ní ìwà Wúràọlá yẹn ìyá ọkọ ẹ pé oníwà pẹ̀lẹ́ ni o máa fi irú obìnrin yẹn lẹ̀ kò sẹ́ tó ń fi irú obìnrin bẹ́ẹ̀ yẹn lẹ̀ fún dìgbòlugu ìyá tiẹ̀. Daddy, whether you like it or not ìyá tèmi ṣì ni wọ́n o ṣe mọ̀ ṣá. mi jiyàn. Daddy ẹ lè fẹ́ woman yẹn sẹ́ kí lè sọ yín náà ṣe fẹ́ kó affect tèmi ni. kò ní kọ́kọ́ affect ẹ o ti ń rò pé ó máa affect relationship wa àtọkọ ẹ no not at all ẹ má ṣe tí láàyè yìí màá má ṣe tèmi àti ẹ láàyè wa ni that's all. Daddy you are educated ẹ máa gbọ́ nǹkan tẹ̀ ń sọ lẹ́nu kálẹ̀ lómi ló sọ orúkọ báyìí sí máma o pé. Abíọ́nà bó ẹ̀ṣẹ̀ rí pé ò lójú tì ó kì í ṣe èèyàn àgbàyà ni ẹ́ àgbà burúkú ni ẹ́ fẹ́ máa ṣàlọ́ṣàna. ṣùkò bá ṣe ọkọ rí ẹni tó bá ẹbí òun ọpẹlẹ sí báyìí ni ẹ́ ṣùkò ṣọtí ní lọkùnrin àtọbìnrin tí kò pọ̀ rí tí ìwọ pẹ̀lú ọ̀bàgbọ̀ pàkóṣọpọ̀ máa lè ní mí. àgbàyà stop máa it lè gúúsù. ó lọ́wọ́ bóyá máa tún wà ẹ ṣe láti ọjọ́ tí láti ìgbà tí mo ti ń tolerate ẹ ìwọ fún rẹ òòrùn orí ẹ kò mọ̀ pé mo tolerate ẹ for too long. ìgbà yìí làárọ̀ pé o tolerate mi ìwọ nìkan kó jẹ́ ẹ̀sẹ̀ mi náà ń tolerate ẹ ìwọ òṣì tó ń wù láti kékeré yìí náà rèé olójú kò mú kò lọ àgbàyà ọmọ èèyàn fẹ́ fẹ́ ọmọ ẹ̀yẹ ẹ̀ ó tó rọjú mọ́. kí n tiẹ̀. ẹ wọ gbogbo ọ̀gá jọ ń sọ yóò bá èmi ò bọ́ dáàdì ẹ̀ wò kò lè work kò lè work. ọbẹ̀ ta kó má wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ torí pẹ̀lú ọmọ fún ọ lẹ́yìn ajá pé ò tí ì rọkọ̀ wá tẹ̀síwájú. èwo tún ni kó bá mi sọ̀rọ̀ ṣe bó náà máa gan pa. wà láìka jẹ́ nǹkan ẹ̀ bá yẹn ṣe sórí ara ajá náà ti máa ń mú un tó fi ń ṣerú òògùn yẹn ṣùgbọ́n lọ bá wọn bá wọn la. gàásídà wọ́n gbọ́ wọlé ní máa ṣe fún ẹ lọ́kọ̀ ṣe rí nǹkan tí mo ń sọ sí pé fẹ́lá yẹ kíkí ní affect mi ṣé kò tí máa affect mi báyìí dájú. ọba jẹ́ n bá bí ẹ ò lè fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. ọmọ mi why. ọmọ náà ò lè fẹ́ ni mo sọ fún ẹsẹ̀. òun ẹ̀rí ẹ̀ wí. nítorí pé ò lè fẹ́ ìyá pẹ́ kò ní fẹ́ kú àti bàbá ẹ̀. mọ́mì bẹ́ẹ̀ ni mo sọ mọ́mì tí ẹ bá kọ́ ọ lẹ́yìn mo sọ pé màá lè ní. mo ṣe lọ lè sọ yìí náà mọ́mì. ọ̀rọ̀ kan ni mo sọ kí orí bàbá ẹ̀ pé kò lójú sí. ẹ̀wọ̀ ẹ má yà mí wẹ̀rẹ̀ kí ni gbogbo eléyìí sí náà. àgbà tí ò tó lé àgbà tí ò tó lé àná sànà wọn fojú kọra wọn. orin wo la fẹ́ kọ sígbẹ̀ ètò ìgbà yẹn. orin ló máa ti wọ̀n ẹni kò kọ sí o because this stage ta dé yìí tí bá ní kò sùn mí rọmọ pa. wo bó jẹ́ kí n sọ fún ẹ at this point ó máa bẹ́tà kó bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ talk to her just tell her to back off kó fi pop sí mi sílẹ̀ lọ́rùn. kí mọ sí mi yé lé pop sí ẹ̀ kiri bíi ti báwo ọkùnrin ló máa ń lé obìnrin pop sí ẹ̀ níwọ́n ní láti bá sọ̀rọ̀ kan fi mọ́ sí mi sílẹ̀. ó dàbẹ́ ni pé you forget that men are polygamous in nature. ọkùnrin ní right àti dẹnukọ obìnrin tó bá wọn ọkùnrin lè toast obìnrin tó bá wọn obìnrin lè but obìnrin ní right àti lè sọ pé okay I'm not interested I'm interested tí obìnrin bá fún ọkùnrin ní green light then obviously she's interested tell her to back off come cut the light whatever light that is between them come cut her off. What are you now saying. nǹkan tí mò ń try àti sọ jẹ́ kó yí ẹ mom sí ẹ ò lè máa dalé wa rú. Listen okay. I don't want us to have issues over this just please help me talk to your mother to back off. tí wọn bá fún popsi mi ní green light mọ popsi mi náà máa stay put so talk to her. No problem mi máa bá mọ sí mi sọ̀rọ̀ náà bá ṣáà bàbá ẹ̀ sọ̀rọ̀. èmi máa bá bàbá tèmi sọ̀rọ̀ náà bá ìyá ẹ̀ sọ̀rọ̀ because it's not nice. It's not nice abi. ọkùnrin lè sọ pé òun fẹ́ fẹ́ anybody now but at least kóbìnrin náà tiẹ̀ lè sọ pé rárá kò pọ̀. ìyá wa woman leader àpínsì ìsíní Ọlọ́run á gbàdúrà wa àmín Kristi àtagbára wa dọ̀tun ẹ̀ràmà mo ní ìṣòro àkọ́kọ́ tó máa ṣẹlẹ̀ ní Friday ṣe máa wá. iṣẹ́ kí ni mo gbà mò ń bọ̀ ó máa wá ẹ̀yin kọ́ ṣẹ̀ ń bọ̀ àìsíṣẹ́ yìí mo gbà mí wá o
ìṣòro ń dànù gbára torí àìbáìtì àwọn èrò náà pọ̀ gan. Yes, that's true. Okay. Ṣé pé sọ̀rọ̀ àkọ́kọ́ ni ìmísí máa ń sọ̀kalẹ̀. Ó máa ń lárinrin. So kí gbogbo pé àwọn choir wa wọ́n ti ń improve. Dáadáa. Inú mi dùn gan. Dáadáa. Mo dúró de tó. And the Association of Olosho ẹ̀kọ́ àpérò. Association of àwọn olóṣó. Jésù Kristi. Shut up. Ẹ jọ̀ọ́ máa ìbọ̀lẹ̀ ti já wá tẹ́ ń pe àwọn ènìyàn Ọlọ́run ní olóṣó. Mo rò pé ibi tí yé mi ni mo já wá. Ẹ tiẹ̀ lọ́rọ̀ respect dé bẹ́ẹ̀ tí ṣe. Ẹ̀yin náà ti kọ́kọ́ bú wa náà. Will you stop this, Ẹ ṣe madam? Association of Olosho ni. No, stop saying this, madam. Shut up. Let me talk. Jẹ́ sọ̀rọ̀ nǹkan wá gbogbo lẹ́nu. Tó ojú lè ti wọ àbí? Ó wọ́n kọ́ wọn lè tú ẹdẹ́ mi báyìí. Ẹbí wọn máa dìgbẹ́sì ẹ kiri ni. Ẹ tó ń gbàgbọ́ ṣòṣò gbé ta lárọ̀ yẹn ni ó lè gbà mí lọ́kọ̀ kí n dákẹ́. But it's not like that. Ọ̀kẹ́! Ṣé fẹ́ mọ̀ ọ̀kan tó ṣẹlẹ̀? Ajé òdédé gbò èèyàn ló ń tó ajá. Ẹ máa wo ọmọ wúrà tẹ́ ẹ̀ ń wò yìí. Ọmọ ẹ̀ ló ń fẹ́ ọmọ tèmi o. Ẹ jọ ṣó burú. Kò sáburú mbẹ̀. Àsànásànà. Kò burú. Ó wá tí wọ́n lọ mú ọkọ mi lẹ́yìn ó lọ ń bá ṣàṣe kó náà. Àlọ́ lábìzá o. Ó wá tún lanu àlọ́sànà. Fi nǹkan tí nǹkan. Ọmọ máa ń gbé ọmọ pé. Ọmọ ọkọ mi máa ń rẹ́rìn kiri nílé. Ìyẹn náà máa ń fẹ́ yín kiri. Àti ìgbà tọ́mọ ti wọnú ayé mi àti ọkọ mi tó ti wá fi ojú wọ̀ gẹ́gẹ́ bí ìyọkọ. Ọkọ mi ò gbádùn ẹ̀ mọ́. Wọ́n fi tẹ́mi àtọkọ mi sí bẹ̀rẹ̀ wọ́n ní lọ́sàn-án kò fẹ́ snatch ọkọ mọ́ mi lọ́wọ́. That's not true. Association of gbọ́kọ́gbọ́kọ́. Àná sànà èyí tẹ̀ sọ ti pọ̀ jù. Ẹ tẹ̀ sọ. Ó lè fọ́n fọ́nùkọ́ náà gbogbo orúkọ máa fi búrẹ́dì kẹ́mi lọ́bẹ̀ mi ò ní gbà. Tó lè fa gbogbo wàhálà yìí kó dákẹ́. Fi ọkọ mi sílẹ̀. Jẹ́ kó èmi àtọkọ mi ta ti ṣe ní ayé wa bọ̀ jẹ́ máa ṣe ní ayé wa o. Ọmọ mi kò ní fẹ́ ọmọ ẹ̀ mọ́. Àwọn lẹ́yìn ìgbà yẹn gbogbo ayé lọ́mọ máa ń ta ṣètìlẹ́ fi dó. Ẹ̀yin ará àdúgbò. Ìjọ Ọlọ́run ní bí ẹ̀ lè máa pariwo báyẹn ẹ̀jọ́. Mi ò ya wèrè ẹ̀jọ́ mà. Kọ́mẹ́sọ̀ lẹ́yìn ẹlẹ́yìn tí bá tún wà máa sùn gbogbo ṣọ́ọ̀ṣì yìí. Ẹ lè ṣe yẹn. Ẹ lè ṣe yẹn bí ìbàjá rẹ̀ à. Ẹ máa sùn jọ Ọlọ́run torí kí ni. I'm sorry. Ó ti dá. Àmà ti gbà wẹ̀rẹ̀ lálejò. Àmà ti gbà wẹ̀rẹ̀ lálejò ní ìjọ Ọlọ́run. Àní sùúrù náà. Wọ́n máa ní dàkí ti ṣe wọ́n dàfẹ́ bọ́kọ́ ṣọ́ọ̀ṣì wa jẹ́. Wádìí múra ló gbọ́gbọ́ múra wa kọ́wọ́ sí ṣọ́ọ̀ṣì wa gbé báàbù. A ti rò fi ọ́nì gidi wèé. Àṣẹwò ìfọkànlọ́kọ ní gbèdéwé dé wọ́n tẹ́ ìhò. Wọ́n ṣùdí fílẹ̀gẹ́fílẹ̀. Ẹgbẹ́ dákẹ́ sọ́sọ́jú yín ni. Ṣebí tẹ́sán sílẹ̀ sí ilé ń tẹ̀lé sọ́sọ́jú yín ni. Ìyá dúdú ẹni bí àwọn olóró àwọn èlò. Olórí group association of gbọ̀kọ̀gbọ̀kọ̀. Kò sí irú yẹn nílùú. Máa ṣí adé níbi tí ẹ ṣe gbọ́ lébè yẹn. Ẹ jẹ́ àwòrán ni. Ṣé máa ń gbọ́kọ́ mi o? Wẹ́ẹ́rí ọlọ́kọ lè mi o. Wọ́n lè pààyàn torí ọkọ mi o. Mi ò fọkọ mi báyọ̀ ṣeré o. Ẹ fọkọ mi lẹ̀ o. Ẹ wo. Ẹyin ẹ̀yìn ọ̀làdùgbò máa gbọ́ tí ọkọ mi o. Wúlò láti gbà mí lọ́wọ́. Àná sọ́nà ni o. Ti gbọ́kọ mi o. Kéde stop ẹ̀ mà. Ó ti gbọ́kọ mi o. Tí ní kọ̀kọ̀. Mo ń lọ báyìí. Tí o bá fọkọ mi sílẹ̀ mo tún padà bọ̀. Tí bá wá padà bọ̀. Tí ìbá ń pè 1,000 wá sí bí kẹsàn-án fọ́wọ́ àlè mi. Màá tún pè àwọn blogger. Màá gba kámẹ́rà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yà wá. Ẹni kúrò nínú ìjọ yẹn wájú ọba àjọ yín jẹ. Ẹni tẹ́ ẹ̀ bá ń dé ọmọ ìkúrò nínú ìjọ yín. Tí ò fọkọ mi sílẹ̀. Àwọn ará àdúgbò yà mọ̀ páwọn gbàlejò. Bẹ́ẹ̀ ni mo sọ. Àná sànà olè. Olójú kòkòrò tó bá wá fisifisifisi. Àwọn bọ́lá wà títí bọ́ ọ̀rọ̀ obìnrin. Lọ́sùn wọn mọ́lẹ̀. Mo ṣọkọ mi. Fọ́kọ mi lẹ̀ Wuraola. Wuraola fọ́kọ mi lẹ̀ Wuraola. Woman leader. Ṣé ẹgbẹ́ ilẹ̀ jẹ́ kí ọ̀pọ̀lọ́ tí ó wò sẹ́gìrì mọ́ alára ń bí báyìí? Ẹ lè máa dúpẹ́ pé ní ó kì í ṣe Sunday o. Kápọ̀ ní jẹ́ Sunday nẹ̀ sí tẹ́ máa ṣe ló ń lọ yẹn. Ṣé wá rí? Tó bá tún padà ṣẹlẹ̀ tí màmá yẹn bá padà wá síbí, èmi á sọ fọ́lágbà o. Kò tí ò lè padà wá ewé má bínú. Wíṣẹ́ àfẹ́ I'm sorry. Ń wo ṣe dúró fún wẹ́ṣẹ́. Lọ sí ẹ̀rọ láyé ọjọ́ rẹ̀ o. Torí bá tún rí bìṣì yìí. Bí àlàbàdé bá gbọ́ sí wà kó ṣọ́ọ̀ṣì wa tó wọ́n lè wà fọwọ́ wa jẹ́. Àmín ẹ̀kọ́. Wọ́n ti wà ní ṣọ́ọ̀ṣì wa o. Jálè tó wí tó. Ọlọ́run bá yanjú ẹ̀ o. Ẹ̀yin àṣàtúnṣe o. Ìgbìgì. Àgbàlagbà lẹ jẹ́ ẹyẹ ṣe langbalangba mọ́
àwòkọ́ṣe lẹ jẹ́ ẹyẹ ṣòro bí ewé. Kò ní ìdátótónú rẹpẹtẹ kankan mọ́. Ìdí tí ìjókòó yìí fi wáyé is for me to allay the fears of our children. Wípé there was nothing between your father and I. Let's even assume pé tí mo ṣe rí wọn padà yẹn, gbogbo ìfẹ́ tí mo ní tí wọ́n ní kékeré, ó tún rú lọ́kàn mi. Because like the saying goes, old flames never really die, do they? Ṣùgbọ́n ìfẹ́ ọmọ mi àti ìdùnnú ọmọ mi, ó jẹ mí lógún gan, òun gangan ló ṣe kókó jù. Ever since I met you, I fell in love with you also. Mi ò lè gbà kí nǹkan kan dàárín ìwọ àti olólùfẹ́ tiẹ̀, kí nǹkan kan dàárín yín rú. Your marital bliss, your peace, your happiness, those are the most important thing to me right now. Nítorí náà, mo ready àti sacrifice whatever feeling I had for your father in the past. Daddy, ṣé ti gbọ́ nǹkan tó sọ ń sìn? Etí mi ò di. Mi ò ní etí yín di. I just want to be sure that you heard it as well. You see, sórí gbogbo ohun tó sọ yẹn pátápátá mo copy ẹ̀. I conform absolutely with everything she said. Ṣùgbọ́n mi, gbogbo bó ṣe sọ lẹ́sẹẹsẹ yẹn, bẹ́ẹ̀ náà lèmi sọ. Yes, I will make that sacrifice. That is not to say pé ìfẹ́ ìgbà yẹn kò kó sí mi lórí ìgbà tí mo rí. But like she said, happiness ti ló ṣe kókó. No matter. I am ready to forgo all that. Okay. I'm ready to forgo. Okay. Thank you so much, sir. Thank you, Daddy. Thank you, sir. But do you have a man in your life now? No. Don't worry. It's all right. God will take care of that. It's okay. God will take care of it. Láíláí mi ò ní gbà ó lè fẹ́ o. Kò sí tó jọ. Wàá fẹ́ ọmọ olórí burúkú aṣẹ́wó burúkú yẹn. Aṣẹ́wó òṣì aláyà gèlèmọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ ó lè fẹ́. Wàá jẹ́ kí màmá ẹ mọ̀ wípé èmi pàápàá ti jáwọ́, obìnrin yẹn náà ti jáwọ́. We are no longer interested in that affair. Lè fi búrẹ́dì kọ́ mi lọ́bẹ̀ mi ò gbà ó lè fẹ́ ni mo sọ. Èmi ò sẹ́tù o. Lọ́wọ́ kọ̀ mi mo ti sọ fún ẹ o. Aṣẹ́wó ni wúmà yẹn aṣẹ́wó ni mo tún sọ aṣẹ́wó ni ẹ̀tọ́ ọkọ̀ lọ́kọ̀ láì kí n ṣọkọ tiẹ̀ ó lè ranjú mọ́ wọ́n bá tiẹ̀ lẹ́lẹ̀ kó gbọ́dọ̀ lọ bá wọn àwọn aká Kánò street bẹ́ẹ̀ ni kó máa fi rí fún. Ọdún tó ti mọ ni o lè sọ pé wọ́n mọ ni mọ́ kí lè fẹ́ kí n ṣe pẹ́ǹsì tó ń kọ bímọ kí bàbá ẹ̀ bá lè sọ pé òun wá sílé yín kọ́wọn àtìyẹ́ kan máa wọra wọn kọ́ máa ṣẹ́jú síra wọn àbí kọ́wọn tí wọ́n máa lọ tẹra wọn níta àbí èmi yẹn máa wà lé màmá ní ọmọ mi bímọ ìyọkọ ẹ wà lọ́dọ̀ ẹ̀ ó máa tọ́jú ẹ̀ o àmọ́ rẹ̀ mi jẹ lẹ́yìn mi ò ní gbà èmi ò sọ ju pé lọ́wọ́ kọ̀ mi ò lè fẹ́ níwọ̀n bá tí wọ́n wà láyé ò lè fẹ́. Jẹ́ kó mọ̀ wípé ṣebí ń tó God. Daddy, mo dẹ̀ sọ̀rọ̀ yìí o, bọ́ kí ni mo tún fẹ́ sọ fún mọ́mí tó wà fi believe báyìí? Ẹ̀yin fún ara yín gan ẹ mọ̀ pé mi ò mọ́nú yín, kọ́ tẹ́sán ni mo kọ̀ gbọ́. Mọ́mí wọ́n ti sọ pé àwọn ò ní ṣe mọ́ náà. Irú makeup artist yẹn ni mo rí tó máa wá ṣe bridal makeup tó ní mú BTS dání tó máa bẹ́ẹ̀ ṣe fídíò torí mi mọ́kàn tó fẹ́ ka sẹ́ndì sí wedding naija àbáṣọ ẹbí naija. Wọ́n gbogbo ètò ìsọ yẹn ò tiẹ̀ bá mi o ṣé mo kó yẹ kó ti múra ń sìn.
ṣé ò ní múra ni. báwo ló ṣe sọ ọgbà tí bá lọ múra ń sin ṣé kí n filẹ̀ kó ṣe báṣubàṣu lé ẹ lójú ni. wá mo mọ̀ pé òun try àti wá nǹkan fi kẹwọ́ ni time ti ń lọ wá lọ múra. ṣe makeup kí n kò wọṣọ ló kù kí n dẹ̀ lójú. ẹ wá lọ wọṣọ náà. mo lè fi ẹ lẹ̀. torí kí ni ṣé wọ́n ló ń kun ojú fún mi ni. yí báyìí ó bá rẹ̀ dá sọ́ba. ó yá gbòbí eyeshadow ṣe mọ̀ pé ìtò máa fi kẹwọ́ lòun wá bẹ́ẹ̀. ẹ mo ti blend cat eye yẹn jẹ́ kó wá straight dáadáa. okay Daddy. Daddy. Wo ẹ máa fi kíní tó ṣe ilẹ̀ díẹ̀ kó wá lọ́jọ́ ojú sí ìyá ẹ̀ toró kọ̀kọ̀ change kò múra. Daddy ẹ kàn fún èmi ní few seconds mo kàn fẹ́ mú mo ti mú estab short ẹ mo kàn fẹ́ mú sí ìrìn ní. ṣé o mu igbó? No, Daddy fún lọ rí ẹ náà jàre. ẹ jẹ́ kí sáyé blend. bẹ́ẹ̀ kókó ládàra náà sọ. ó yá ni ó yá mo ní kọ́ mọ́ ṣe nǹkan oní ẹgbẹ́ ẹ̀mọ́ tó ṣe ní. wọ́n á gbọ́ sà. nínú kí lè lè ṣé níjọ́ òkun ẹ̀yìn ọ̀rẹ́ mi ni wọ́n nìkan ṣe báyìí. àti ṣé bí láti ṣe máa ṣe. lókọ̀ bá ti sí. èwo ló pè é sí. mo dáràn kí ló fi lò ẹ́. ó láyà o ó wá ṣiṣẹ́ ó gbájúmọ́ṣẹ́ tó wá ṣe ó ṣe ṣọṣọṣọṣọ wọlé yọké. kò ń ṣe ojú ẹ̀ ó yẹ kí n ti fura kí n ti wo súra ẹ̀ ìgbà tí mo ti pè ẹ́ tó ti lọ́mọṣẹ́ tó débì báyìí tó lọ́mọṣẹ́ ibẹ̀ ló yẹ kí n ti fura pé o àlùbáríkà kọ̀ọ̀kan ò sí lára ẹ̀ kódà o mọṣẹ́ yìí gan pàápàá ṣé torí mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ́ ọmọ tó tí ò ní makeup box tó pọ̀ tó báyìí gan wo nǹkan tó ṣe fún mi nǹkan tó ṣe mí nǹkan fẹ́ sọ lójú ẹ̀ ní pé makeup brows yẹn ò dúró ò highlight ẹ̀ ṣó dáa kí n máa sọ̀rọ̀ yẹn pé ò highlight brows. Mami. Mami, kí ló dé ń ṣe báyìí? Kí ni mo ṣe? Mo ṣáà ti bẹ̀yìn. Òun nìyẹn ń sin ẹ̀ tí ìmúra. Mami má jẹ́ kó sọ yín lẹ́nu. Kò sẹ́ni tó máa sọ mi, ó ti sọ fún ẹ pé bàbá ẹ̀ ló fi ẹ́ lọ́kọ, ibi kọ́ mo fi ẹ́ lọ́kọ. Wá tí bàbá ẹ̀ lọ yanjú ẹ̀. Ẹ rí mi nsàlẹ̀, abẹ́ rí mi pé mo wá bá nǹkan jẹ́ nsàlẹ̀, abẹ́ rí mi pé mo yọjú sáwọn èèyàn. Ẹ fèmí lẹ́bi tí mo wà yìí. Aya mi Àyìnkẹ́, sórí Ọlọ́run ò ní fi ẹ́ pamọ́ ń jọ ẹ̀yẹ. Today is one of your glorious days. Jọ̀ọ́, ṣùgbọ́n. Mo ti sọ fún yẹn máa lọ ṣe ìnáwó yín. Ilé ọkọ àgbè àsùn ẹ̀sùn wá sùn ẹ̀sùn You wá. have to be part of Ẹ it. fèmí lẹ̀. Tẹ bá mọ̀ pé wá nídìí ìyàwó di ó ṣe kókó fún yín, ẹ lọ rẹ́ǹtì. Mami, báwo lè ṣe máa ní kí lọ rẹ́ǹtì ìyá? Tẹ wà ní báyìí. Ẹ lọ rẹ́ǹtì, tẹ̀bí ẹ nídìí ìyá ni. Ẹ fèmí lẹ̀. Ẹ lọ rẹ́ǹtì o. Mi ní bọ́sàlẹ̀ yẹn o. Mi dẹ̀ ní disturb yìí. Ọkọ mi lè finá sórí òrùlé sùn. Ṣé tó fẹ́ máa bá mi fọ́ ọkọ ni máa lọ sọ pé kò lọ fẹ́? Àánú mi. Àánú mi. Ìyá mi. Ẹ̀bùn ìkúnlẹ̀ mi. Gbogbo nǹkan tó ń mí àtẹ̀yí tí ó mí nínú ayé yín ni mo fi bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Kéde máa wo ṣé rí dádì wa tó dúró yìí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wa. Àbí? Kódà láti kékeré ta láàmọ́ra wa gan ìfẹ́ ẹnu ni kò sí anything tó ṣẹlẹ̀ láàrin wa kò dẹ̀ lè ever sí kódà ó ti dèwọ̀ àbí etí wo ló fẹ́ bá wa gbọ́ wípé bàbá ìyàwó ọmọ mi àtèmi orí mi kọ́. Ayé ṣerú ẹ̀ o. Rárá mà ẹ má bínú. What you saying is the truth. Ẹ má bínú. Mo ṣe bẹ́ẹ̀ inú ọgbọ́n kan tó. Kò sí kékeré tá a jọ ṣe bá a ṣe náà ṣe ọ̀rọ̀ ìfẹ́ sí kò sí ìkọ̀gbọ́n tó ṣẹlẹ̀. O lè mọ ìyàwó mi jù mí lọ gbogbo ohun tó ń sọ pátá ó ti yé ó ti gbọ́ kò sí kankan aya mi Àyìnkẹ́. Kò sí kankan mọ́ mi. Ẹ wo ṣe rí èní ọjọ́ yìí. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ bẹ gbé ìmọ̀ jẹ́mílẹ̀ sùn. Ọkọ mi máa ń rẹ̀rìn kiri inú lẹ́nu lórí tó bá pọ̀ jù. Èmi náà tiẹ̀ lọ mọ́ṣọ́ tó. Ó ti tán. Ẹ wo time ti ń lọ o. Ọjọ́ ẹ̀yẹ àwọn ọmọ wa ni ẹ wò ó mo nífẹ̀ẹ́
ọmọ mi ṣé mo pọ́ ọmọ yín ó ti di ọmọ ti tèmi ọmọ ti tèmi ó ti di ọmọ yín àná sànà ni wá báyìí ń sìn. ẹ promise ẹ delete number ọkọ mi. ṣé kò tẹ fẹ́ nìyẹn má delete ẹ. delete number. àmọ́ tí n bá fẹ́ bá wọn sọ ó dà mo ti gbọ́ tí n bá nílò àti bá yín sọ̀rọ̀ ó dà mo ti gbọ́ ẹ má pè ọkọ mi. mo ti gbọ́ mo ti gbọ́. bọ́mí ọmọ delete number dádì ẹjọ́ ìwà ṣọ́jà máa lọ. mo ti gbọ́ Ọlọ́run. ẹ sọ pé Ògún gbọ́. Ògún gbọ́ àyà màmá wa Ògún. ẹ gbogbo ẹ̀ lá máa pè ó bá ti dọ̀rọ̀ báyìí gbogbo ẹ̀ ní. ẹ má jà ṣe bẹ́ẹ̀. fún mi táìmù lọ ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á pọ́n yín lé ilé wa ò ní dàrú àná mi mo wà á sàlẹ̀. mú mi wọn ò ní pè wọ́n mọ́ wọn ò ní pè wọ́n mọ́ ẹ̀wẹ̀ wà ṣọ́ mú mi mọ̀ ti gbọ́ dájú inú ẹ̀ dìde náà ẹ̀ dìde o ẹ̀ wò táìmù ti lọ. Fàdúrà sí mi fàdúrà sí mi fàdúrà sí mi fàdúrà sí mi bàbá fàdúrà sí mi fàdúrà sí mi mo mi relé ọkọ kí n má mú ṣì kí n má kágbákò nílé ọkọ kí n má nìkan gbénú pálọ̀ bí ẹranko mo ní kí n má mú ṣì kí n má kágbákò nílé ọkọ kí n má nìkan gbénú pálọ̀ bí ẹranko. Hey, fàdúrà sí mi fàdúrà sí mi fàdúrà sí mi o mo mi relé ọkọ mo ní ká fàdúrà sí mi fàdúrà sí mi o fàdúrà sí mi mo mi relé ọkọ wọ́n gbé àwo relé ọkọ wọ́n gbé àwo relé ọkọ o wọ́n gbé àwo relé ọkọ o òǹkè wọ́n gbé àwo relé ọkọ wọ́n gbé àwo relé ọkọ wọ́n gbé àwo relé ọkọ o òǹkè ẹkún ayọ̀ ló ń sùn ẹkún ayọ̀ ló ń sùn ẹkún ayọ̀ ló ń sùn ẹ má bá wí ẹ má bàjá ẹ má bá wí ẹkún ayọ̀ ló ń sùn ẹ má bá wí sẹ́ ẹ má bàjá ẹ má bá wí ẹkún ayọ̀ ló ń sùn wọ́n ń gbé àwo relé ọkọ wọ́n ń gbé àwo relé ọkọ wọ́n ń gbé àwo relé ọkọ òǹkè wọ́n ń gbé àwo relé ọkọ wọ́n ń gbé àwo relé ọkọ. àná sànà tó ń fojú kọra wọn ẹ má má jẹ́ káwọn ọmọ ó jẹ̀bi o àná sànà wọn fojú kọra wọn ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe àṣà ń bẹ ìṣe ń bẹ ìṣe ń bẹ nílẹ̀ wa ẹ mọ́ ṣòǹjò bójúmu ẹ pàṣà tí ṣe mọ́ o. àná sànà lè jẹ́ síra yín. ẹ̀sìn gbọ́dọ̀ jẹ́ koríko abẹ́rẹ́.